Àwọn wo làtìkù ń lọ ṣe kàmpéènì fún lamẹ́ríkà o? Lọ́sẹ̀ tó kọjá àtìkù lọ sí amẹ́ríkà, ó lóun lọ ṣe kàmpéènì níbẹ̀. Ó dàbí páwọn ará amẹ́ríkà wọn ó wálé wá dìbò fún, tàbí kó jáwọn wọn ó sọ bí ó ti ṣèjọba rẹ̀ fún. Báwọn olóṣèlú wa ti máa ń ṣe nìyẹn. Wọn ó fẹ̀tẹ̀ sílẹ̀, wọn ó máa palàpalàpà. Ohun tí wọ́n lókòbó wọn ó bọ̀, òkòbó wọn ò ní bọ̀, yóò lóun lè bá bẹ́rẹ́. Àwọn olóṣèlú wo fòun tó yẹ kí wọ́n ṣe sílẹ̀, wọn ó máa gbọ́ ohun tí kò kàn wọ́n, ohun tí ó lè ṣe ìrànlọ́wọ́ kan fún wọn káàkiri. Gbogbo òṣòro tó wà lọ́rùn àtìkù, ọkùnrin náà yanjú ẹ̀ o. Ó lóun lọ sí amẹ́ríkà. Ìṣòro àkọ́kọ́ sílẹ̀ yìí tó wà nínú ẹgbẹ́ òun alára àtàwọn ọ̀rọ̀ tó ń tẹnu ẹ̀ jáde. Ṣé ohun táwọn fúlàní ajínigbé àtafẹ̀míṣòfò ń ṣe káàkiri yìí tàtìkù lọ́rùn ni? Abo dá a lójú ẹ̀. Àwọn èèyàn ráúráú yìí lọ sípínlẹ̀ Benue, wọ́n ń pa wọ́n bí ẹran, wọ́n ń ṣàwọn obìnrin wọn ṣíkaṣíka. Ohun kan ṣoṣo tàtìkù rí sọ sọ́rọ̀ náà ni pé nígbà táwọn ará Benue bá pèsè àyè fáwọn èèyàn àwọn tí wọ́n jẹ́ fúlàní, wọn ò ní máa bá wọn jà mọ́. Ṣọ́rọ̀ nìyẹn lẹ́nu aṣáájú rere. Àtìkù ò rohun tó burú nu fúlàní tó lọ sílùú onílùú tó fẹ́ gboko olóko, tó fẹ́ gbalẹ̀ onílẹ̀, tó ń fi màálùú jókòó olóko, tó sì ń polóko tó bá sọ pé òun kò fara mọ́. Àtìkù sáré lọ sí amẹ́ríkà. Ohun tó wà lọ ọ̀hún là mọ́ o, ṣùgbọ́n ńgbà tó dọ́hùn, sórí màálùú tó ń rìn kiri lójú títì wọn ni. Àbí wọ́n sọ fún un páwọn fúlàní kan lọ fìbọn àtàdá gbalẹ̀ tí kì í ṣe tiwọn. Ńgbà tí wọ́n bá ba nàìjíríà jẹ́, tí wọ́n bá dorí ohun gbogbo kodò, wọn ò láwọn ń lọ sí amẹ́ríkà. Àwọn fẹ́ wo bí wọ́n ti ń ṣe. Lọ́jọ́ tẹ́ ẹ ti ń wo bí wọ́n ti ń ṣe lọ́hùn, èwo lẹ mú lò nú wà wọ́n rí? Ṣebí ìjẹkújẹ, jìbìtì, olè jíjà, ẹlẹ́yàmẹ̀yà ò ní jẹ́ kẹ́ ẹ ṣe bí àwọn ará amẹ́ríkà ti ń ṣe. Ọ̀rọ̀ tàtìkù sì sọ sí wa pé káwọn fúlàní má dìbò fún Ìgbò, kí wọ́n má dìbò fún yorùbá. Ohun tó ń jẹ́ tiwọn ni kí wọ́n dìbò fún. Yàtọ̀ sọ́rọ̀ tàtìkù sọ yìí, àwọn ọ̀wà tó ń hù fi hàn pé kò kàwọn ẹ̀yà tó kù ní nàìjíríà kún. Ó ti dára ẹ̀ lójú pé táwọn haúsá àti fúlàní bá ti dìbò fóun, òun ó wọlé dandan. Èyí ni wọ́n ṣe ní kó jẹ́ káyù tí í ṣọmọlẹ̀ haúsá tó jálága PDP báyìí fipò sílẹ̀. Tàtìkù ní kó má fipò sílẹ̀. Ohun tó sì fi hàn báyìí ni pé ìjọba àwọn haúsá lòun fẹ́ ṣe ní tòun. Eléyìí ní ìbẹ̀rù àwọn èèyàn. Bátìkù ò bá mọ̀, ohun tí kò fọkàn àwọn aráàlú balẹ̀ lórí pàtìkù fẹ́ dà rẹ̀ nìyí. Àwọn ọ̀rọ̀ tó ń tẹnu ẹ̀ jáde àti ṣe rẹ̀ yìí, kálukú ti ń bẹ̀rẹ̀ sí sọ pé tàtìkù bá wọlé ìbò yìí, wàhálà míì ni o. Wàhálà sì ló fẹ́ jọ lóòótọ́, nítorí Buhari ti ṣọdún 7. Ṣàtìkù ó tún ṣèjọba nàìjíríà fọdún 7 ni. Ṣáúsá fúlàní ni ó máa ṣèjọba nàìjíríà lọ títí ni. Àwọn nǹkan wọ̀nyí kò fọkàn àwọn aráàlú balẹ̀. Wọ́n sì fẹ́ gbódòdó ọ̀rọ̀ lẹ́nu àtìkù kí wọ́n lè mọ̀rọ̀ tó bá sọ sọ́wọ́ wọn. Tó bá sì jẹ́ pò náà ló wọlé tí ò ṣe bó ti wí mọ́, kí wọ́n lè fàwọn ọ̀rọ̀ rẹ̀ náà takò ní gbangba. Èyí ló ṣe jẹ́ pé àwọn ọmọ nàìjíríà làtìkù gbọ́dọ̀ bá sọ̀rọ̀. Àwọn ni wọ́n fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. Ohun tó bá fẹ́ ṣe ni kó bọ́ sí gbangba kó wá sọ. Ṣùgbọ́n kinní kan táwọn olóṣèlú ilẹ̀ wa níbi dára fún jùlẹ̀ tán, ká tan aráàlú, ká sì kúrò ojúkorojú fún wọn, ká sọ̀rọ̀ kan lónìí, kó dọ̀la ká láàsọ bẹ́ẹ̀ mọ́, ká sì rẹ́ǹtì àwọn èèyàn tí ó máa pariwo pé ohun tá a bá ṣe ló dára. Ohun táwọn olóṣèlú wa gbójúlé rèé, lórí ẹ̀tàn, lórí irọ́ ni gbogbo ohun tí wọ́n bá ń sọ. Kí làwọn ará Amẹ́ríkà sọ fàtìkù? Ṣé wọ́n láwọn ń bọ̀ wá dìbò fún nílé ni? Àbó nǹkan ṣe fàájì ara lọ. Bí wọ́n bá fẹ́ sáré lọ ṣàwúrújù kan lù òyìnbó ni wọ́n máa ń fi jújú bá àwọn èèyàn lójú bẹ́ẹ̀. Wọ́n ò ní kàmpéènì làwọn bá lọ. Gbogbo aráàlú ló fẹ́ gbọ́rọ̀ lẹ́nu àtìkù. Ọ̀rọ̀ gidi ní pàápàá. Àjọṣe wo ló wà láàrin òun àtàwọn fúlàní afẹ̀míṣòfò yìí? Àjọṣe wo ló wà láàrin òun àtàwọn fúlàní onímàálùú tí wọ́n fi màálùú jókòó lóko, tí wọ́n sì ń pààyàn torí ẹ̀? Báwo ló ṣe fẹ́ sọ̀rọ̀ àwọn fúlàní yìí sí tó bá gbàjọba? Ohun tí gbogbo olùfẹ́ mọ̀ rèé. Gbígbé kàmpéènì lọ sí Amẹ́ríkà ò ní kinní kan tó fẹ́ ṣe fún wa. Ẹ sọ fàtìkù kó ṣe nọ́mà o, kó yé rìn káàkiri for nothing. Ó ṣojú mi kò rò nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.